Fídíò tí mo duet yìí, mi mọ nǹkan tó ṣe kámẹ́rà yìí tó ṣe báyìí. Anyway, ẹ ṣáà tí ẹ ń gbọ́ mi, kẹ́ ẹ ti gbọ́ mi náà ní kókó. Fídíò tí mo duet yìí, about 4 or 5 people ló send ẹ̀ sí mi ní WhatsApp kí n tó upload ẹ̀. So now the message is now like, won't you say, what do you have to say? I said, kí ni mo fẹ́ sọ nípa ẹ̀? We were not there, but the only thing tí mo kàn fẹ́ sọ ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alàgbà, tẹ́ ẹ jẹ́ ẹ̀yin àgbààgbà nínú faith, kí ni àwọn akitiyan tẹ́ ẹ ń ṣe láti kọ́ọ̀bù gbogbo orú nǹkan báyìí? Ẹ má jẹ́ ká máa fi gbogbo ara ríru eléyìí mọ́ nínú society wa. Èmi fẹ́ believe pé àwọn counseling tẹ́ máa ń fún àwọn premarital people, premarital counseling, ẹ máa ní láti extend the syllabus àbí àwọn mi ìmọ̀ bọ́n ṣe máa ń ṣe counseling yẹn. Ṣóyé wa? So ṣé ẹ kí ń sọ fún wọn ni wípé because we understand the fact that two people can make covenants, but even at that, we must make provision for one another, that a human being is a sinner. It is grace that save us. Man is a sinner. Oore ọ̀fẹ́ ló pa wá mọ́. Tá a bá tiẹ̀ sọ pé nǹkan kan yìí ẹni yóò ní ṣe báyìí, ẹni yóò ní tó bá by mistake ṣe, kí ni tá a ṣe? Mo post iṣẹ́ mọ́mí pastor kan recently nígbà kan sọ pé kò tiẹ̀ sẹ́ni tí ó tiẹ̀ sọ fún èèyàn gan pé bóyá tí nǹkan kan tí ẹni yẹn bá kú in the next 5 years pé kí ni kéèyàn ṣe. Ikú gan is a extreme thing, extreme ni ikú. Ẹni tí ò kú tó commit nǹkan kan tó ọ̀fẹ́, kí ni kéèyàn ṣe like that time? Because ẹni tẹ́ ẹ ní kò ní ṣe báyìí, èmi nìkan ni ó dúró tì. Tó bá lọ ṣe mistake yẹn, what do I do? I appreciate the fact that he said this to me. But what if because of we are in the world of temptation and all of, tó bá ṣe mistake, how do I handle it? Èmi feel pé ó yẹ kí yẹn wà lára nǹkan tí a máa ṣe. Because tá a bá gbọ́ àlàyé lady yìí sìn, ó ní ẹni yẹn ní òun ò ṣẹun wípé ó kàn sú òun ni. Gbogbo wa la mọ̀ bá àti ẹ̀mọ̀ tẹ́lẹ̀ àti mọ̀ ní ìsìn òbó máa ń sú ọkùnrin. Nǹkan tí studies sọ fún wa nìyẹn. Tó bá súra wọn, ǹjẹ́ ẹ ní preparation tẹ́ ẹ ti prepare? Because tá a bá kíyèsí time yẹn làwọn èèyàn ò kí ń rí manage. Time pé wọ́n súra wọn yẹn, ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn couple ò kí ń rí time yẹn manage. Time yẹn ni ọkùnrin máa misbehave, ó máa wo obìnrin yẹn bí kí ló ń tiẹ̀ fẹ́ lára ilé after they have had several intercourse and all of that. Probably bí ó ti bímọ. So by nature ó máa ń sú wọn. Tó bá sú, kí ni kéèyàn ṣe? Èmi feel pé ó yẹ kẹ́ include yẹn sínú syllabus because apart from obìnrin yìí, ọkùnrin yẹn gan nísìn ó ti commit crime because bigamy is a criminal offence. Tá a bá wá sọ wípé ẹ má bínú, tá a bá wá sọ wípé nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nísìn pé kó jìyà ẹ̀ṣẹ̀ yẹn, who takes care of the children? Ó náà gẹ́gẹ́ bí ẹnìkan tó fèèyàn kan lẹ̀ tó lọ bá mi, ìmí tó lọ rè bá yẹn, ìyẹn náà á ṣu. Ṣe bọ́dún 4 lòun àtẹlé lò, ìyẹn lè má pé 2 years tó bò yẹn náà tún fi ṣu. Ọkùnrin tí obìnrin kan ò bá tó, obìnrin 10 ò lè tó. So kí ni preparation àbí I don't know how to put it. Kí ni ìpèsè sílẹ̀ tẹ́ ti pèsè fún wọn? How do you prepare them to handle that time? How do you prepare them to handle the time of pep? Ẹ kàn sọ fún wọn pé wọn ní súra wọn títí tí ọjọ́ ayérayé ànípẹ̀kun ẹ̀yin náà ni ó sì jọ máa wà. Ẹ̀yin náà mọ̀ pé kò possible. You understand? Even if by mistake it happens, how do they handle it? Kí ni àwọn ntẹ́ ẹ ti pèsè lẹ̀ fún wọn? Even irú ọkùnrin yẹn náà ó lè dédé wake up kó máa wo ẹni tó fẹ́ ìyàwó tó fẹ́ pé kí ló ń wá dọ́dọ̀ eléyìí. Kò dẹ́n ṣe pé ni yẹn ṣẹ̀. Nature ló setting. Gbogbo nǹkan láyé ni law of diminishing return máa ń ṣẹlẹ̀ sí. Kò sí bó ṣe máa jẹ nǹkan kan ṣáṣáṣáṣá tí ò ní sún ẹ. So nígbà tó wá ló ti sú òun, in other words, òbó ẹ ti sú, kò mọ nǹkan tó máa ṣe mọ́. Finding someone else ó lè jẹ́ temporary solution o. By the time we come, tí another person yẹn náà á sú. You understand? So I think that the religious bodies should take care of things like this because tẹ́ bá kíyèsí gbogbo ìgbà tá a ti ń create awareness, àwọn tán ń kó ọkọ, tán ń dáná sun ọkọ, tán ń damí gbóná sun ọkọ, tán ń fọ́kọ lórí, á rí pé kíní yẹn ti reduce. Tó bá tẹ̀ tí 100% wà remove from our society. Ìjọ́ wo lẹ tún rí pé obìnrin kan dáná sun ọkọ rẹ̀, obìnrin kan gbọ́kọ, because wọ́n ti padà wá mọ̀ wípé gbogbo àwọn kíní táwọn fight fún yìí, nature ni nature ò ṣe fight. Because nísìnyí, irú ọkùnrin yẹn nísìnyí, bigamy tó commit nísìnyí criminal offence ni.
bẹ́ẹ̀ tó bá ti ní lọ́kàn táwọn méjèèjì bá ti ní lọ́kàn pé a time will come in this union o whereby the two of you might not even desire one another, you just want to stay away because once you come together you start stepping on each other's toes. Ẹni tẹ́ bá súnmọ́ wọn lẹ́ni téèyàn bá sùn tìlẹ́yàn máa ń jarun pálù, ẹni tó ò mọ̀ rí kò lè ṣẹ́ ẹ́, ẹni tó mọ̀ rí tẹ́ ti jọ wà ṣe gbogbo ẹ̀ lẹ́mọ́ máa ṣẹ́ra yín. So tí time yẹn bá ṣẹlẹ̀ kí ni tá a ṣe? How do we torí tèmi bá answer ẹ̀ scientifically nsìn ẹni à ń sọ̀rọ̀ lòdì sí doctrine, but the point is kí ni tí doctrine yín gbé kalẹ̀ fún ẹ̀yin tẹ́ sọ wípé òbò kan okó kan, kí ni provision, let me put it that way, what provision does that doctrine make for this kind of situation? Òbò kan okó kan okó kan kò gbúdọ̀ dóbò míì yàtọ̀ fóbò kan títí ayérayé, tóbò yẹn bá ṣu tí ò dẹ̀ fẹ́ dó míì, kí ni provision tí doctrine yẹn provide tó fi ní sí wàhálà? Because I believe within my spirit pé irú ọmọbìnrin nísìn the fourth person tó send video yìí sí mi ó wá tag ẹ̀ ó ní this is one of the reasons tó ò fi fẹ́ marry. Mo ní tẹ́ ẹ̀ bá fẹ́ marry is a choice, kò yẹ kí eléyìí stop yín from marriage. Sincerely, àwọn kan fọ́ra wọn lórí wọn gúnra wọn lọ́bẹ, those who will marry will still marry. Tó bá jókòó kalẹ̀ torí àwọn kan para wọn ò fẹ́ níyàwó, that's your personal business. But I see here that poor preparation tó ọmọ bá fẹ́ ṣe ìdánwò tẹ́ bá ti take ọmọ yẹn through the wrong syllabus, kò ń ṣe gbogbo ẹni tó ń fail exam ni ò kàwé o, don't forget. Tí course outline ti lecturer fún yín àbí syllabus tí wọ́n fi study fún exam tó bá fi yàtọ̀ sí exam yẹn is as good as o kàwé fún ìdánwò. Àwọn tí wọ́n kàwé in line with the syllabus they will pass. It's not as if pé wọn náà prepare but you went through the wrong course. Now orientation àbí seminar tẹ́ máa ń fún wọn yẹn, how do you prepare them for a time like this whereby ọkọ ají kò fẹ́ràn ìyàwó náà ají kí wọ́n máa wòra wọn bí ẹni pé kí mo tiẹ̀ wá dọ̀dọ̀ ẹni. A time like that will come because of nature. What provision do you give to them? 3 solutions tí studies sọ fún wa. Àkọ́kọ́, tó yẹ pé that time tó oko ti sú òbó ti sú oko because bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òbó ẹ máa sú ọkùnrin, èyí tó lọ fẹ́hùn náà òbó ẹ̀ á sú yẹn náà. That is the real life, that is the reality. Because when they take you through theory and you get there, you are facing practical, you are facing reality. How do you handle it? The first time, we can give a gap. Irú ọkùnrin yẹn tó bá yẹ kó ti nírú orientation yẹn ni pé a time will come in that marriage whereby obìnrin yẹn á sún ẹ, o ti hó ẹ ní obligation already. Even tó bá sún ẹ, you find solution, you can give yourself gap. Tó bá rí póbìnrin ní ẹ o ti ń sún ọkọ ẹ find a means, just travel, stay away from him. O lè lọ sọ́dọ̀ àwọn family ẹ̀, tó bá lọ́dọ̀ àwọn family tiẹ̀ o lè sọ pé o lọ ṣàbòsí ni, go to his own family, go and spend days there so that time yẹn gap yẹn tó bá miss ẹ àbẹ bá miss ara yín, definitely the love is ignited again. Tẹ́ bá lórí ọ̀fẹ́ àwẹ̀ you can fast. At the time tẹ́ fi ń fast yẹn you stay off one another. Tó bá dẹ̀ lè ṣe yẹn tó bá lè ní òbò mi because ara nǹkan tí máa ń ṣàjò kó o ní òbò mi. Mo ń sọ fún yín, ẹ̀yin lẹ sọ pé ọkùnrin níyàwó 2 3 4 yín lẹ sọ́dà dọ́tírì, kì í ṣe ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ọlá wípé wàhálà tí máa ń wà nínú rẹ̀ ó náà ṣe tààgẹ̀ ní doctrine religion kan ṣe pé sin is not a sin. Do you understand me? Torí ẹ̀yin ni àwọn ọkùnrin mi because òbò mi tókùnrin mi lọ dó yẹn gan kì í ṣe kó nígbà míì toró nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ló ṣe lọ dóbò because òbò lé yẹn kò lè okó ẹ̀ mọ́. Torí nǹkan tí study sọ fún wa ni pé variety is a protective factor nígbà tá à ń study erectile dysfunction under men's psychology and sexual nature. Many erectile dysfunction are not medical, they are psychological. Ọpọlọ ni tí brain bá ti tẹ button pé òbò yìí náà mo ti ń dó láti 10 20 15 years, button yẹn ó ti use mọ́, so ó ti wà used mọ́ òbò yẹn. Tó bá yá law of diminishing return á ṣẹlẹ̀ tó yẹ pé desire yẹn máa drop. So another way tó lè ṣe tó bá lè charge ọkọ ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tọkọ ẹ̀ tó bá rí pé ọkọ òun lọ dóbò time yẹn ló máa bínú. Àárín ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó ṣàdóbò dé yẹn tó o bá bínú tó bá pẹ́ after ọ̀sẹ̀ kan ní bínú tiẹ̀ tó lọlẹ̀ ló tó ṣẹ̀fẹ̀ gbà fún okó yẹn lè tún ti kú again, ó máa tún ní láti tún lọ recharge. So àwọn òbò tán wá ń dó níta yẹn àwọn yẹn náà chipping ara wọn. Torí tí gbogbo obìnrin àgbáyé bá ní tó bá san owó orí mi ò ní dó mi, a rí wípé single mother gan reduce
because tó bá jẹ́ wípé ẹni tó níyàwó tó ju ẹyọ kan lọ ni kò ní much problem nínú ara because oríṣiríṣi variety tó níyẹn ó máa help láti charge okó ẹ̀ irú tó fi já ilé ilẹ̀ tọmọtọmọ ń sìn tó ní ó ti sú òun tó sá lọ yẹn kò ní sá lọ because nísìn who takes care of the kids this lady now tí gbogbo age ẹ̀ báyìí tí mo bùn tán bóyá 30 something ni at a very early stage in life for her to face things like this it is not her fault according to nǹkan tó sọ ó ní bàbá ọkọ òun yẹn wípé pastor ni kí ni àwọn nǹkan tí wọ́n provide kí ni provision tí ìjọ ń ṣe fún àwọn premarital counselors àti àbámọ́ àwọn intending couple what provision do you give to them for that time because it is very sure pé wọ́n á go through time yẹn làwọn èèyàn náà kí ń rí manage you see problem you see a lot of ọkùnrin tó wò pé òun ò fẹ́ fail ní obligation òun á máa sá kójókójó lọ á lọ máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ á lọ máa ṣe ìta tó bá wá ṣètà ẹ̀wà lóbò tó dó yẹn ẹnìkan gé lórí ẹnìkan bẹ́ orí ẹnìkan yín lọ́rùn ẹnìkan pa meanwhile ọ̀pọ̀lọpọ̀ àwọn tó desire to have another wife jẹ́ kán ní ẹni tẹ́ẹ̀dẹ̀ nìkan jọ mọ́ gbé yìí wọ́n súra wọn time tán súra wọn yẹn how do you kí lẹ sọ fún wọn pọ́n ṣe ní àkókò yẹn because I'm very sure tí ọkùnrin yẹn bá mọ̀ pé àwọn nǹkan wà tóun lè ṣe because time tán súra wọn yẹn it could be strange to them ó lè fíwù pé bóyá obìnrin yẹn bóyá oògùn gan ló fi fẹ́ òun tàbí kó mọ foríṣiríṣi àsùn kan nínú ọkàn rẹ̀ ìyẹn ò dẹ̀ fogun fẹ́ ìyẹn ò dẹ̀ ṣẹ́ nature ló setting nature ló dé now nǹkan tí ọmọ ò learn tí ọmọ ò mọ̀ pé òun go through tó bá pàdé kì í ṣe gbogbo àwọn tó ń kú sójú ogun yẹn náà pìpì àfogun bẹ́ẹ̀ nǹkan tó pìpì àfún gbà mí yàtọ̀ sí nǹkan bá it's not all people who got divorced or whose husband left them that are bad but they went through a time that they could not manage you understand so nísìn tí ó ní ó sọ pé ó ti sú kò ṣẹun ó kàn sú òun ni fine nígbà tó sú yẹn ṣó ti sú ó mì pé ọkùnrin yẹn ò mọ̀ gan pé a time will come tóbìnrin yẹn á sú òun because bí ìfẹ́ ṣe máa ń gbóná at the beginning of pé wọ́n jọ bẹ̀rẹ̀ yẹn ó máa never imagine pé a time will come tẹ́ pé ẹni tó fẹ́ máa ń rí ní gbogbo ìgbà tẹ́ pé tó bá rí o lè wá òkè wá wá dà pé o tiẹ̀ fẹ́ rí mọ́ it is nature how well are you preparing them èèyàn tó bá fi àkókò yẹn bóyá ó wá torí ẹ̀ ó wá lọ lé èèyàn míì ó lọ ní èèyàn míì tó fẹ́ ìwọ míì tó fẹ́ náà mọ̀ pé a time will come ìwọ náà á sú òun gẹ́gẹ́ bí ọkùnrin òun ló máa mọ bó ṣe máa manage ara ẹ̀ ó ló mọ bó ṣe máa work around ara ẹ̀ tó fi ní fail in his obligation tó bá yẹ pé nìkan yẹn mí ní kéèyàn mọ́ dúró tẹ nìkan because of wàhálà you know when you keep women together women don't love themselves women are not good to be kept together especially tó bá ti jókòó kan ni wọ́n wọn lè fẹ́ràn ara wọn you understand so wàhálà of keeping women together ó lè mọ̀ fẹ́ mú lọ béèyàn míì bẹ́ẹ̀ kí ni preparation tẹ́ ṣe fún wọn. Scientifically science told us that you guys can give gap bẹ́ẹ̀ ọkùnrin tó o ti sú already òbó ẹ ti sú already o fún látẹ́gùn kátẹ́gùn fẹ́ sí o fẹ́ tún take freedom ẹ̀ pé dandan àfi lá kó ṣáà wà ẹ́ mọ́jà kó ṣáà fẹ́ fagídí wà mọ́jà lọ́dọ̀ ẹ̀ you understand you are not helping matters you are not helping him tátẹ́gùn àláfíà bá fẹ́ bóyá bó bá travel you just give yourself some gap atẹ́gùn tó bá fẹ́ yẹn can make him to desire you again you understand á wá dàbí tuntun bẹ́ẹ̀ ni situation tẹ́ pé ẹ̀yin náà ẹ̀ fẹ́ kó tiẹ̀ kọkùnrin tiẹ̀ jáde kátẹ́gùn tiẹ̀ fẹ́ sí kó tiẹ̀ báwọn kan sọ̀rọ̀ kó tiẹ̀ rẹ́rìn ìyàwó mi báyìí ọkọ ẹ̀ bá ń báyàn sọ̀rọ̀ báyìí ó lè mọ̀ tọ̀ sára ó dẹ̀ mọ̀ wípé bóyá nípa bíbẹ́ni ń sọ̀rọ̀ gan ló fi ń relieve stress ẹ̀ tá a fi ráyè keep wọ́. Do you understand it? So this is a challenge now. For this video to be helpful, the premarital counselor should please expand the syllabus yín because gbogbo àwọn tẹ́ ẹ so pọ̀ inú wọn ò dùn they are not happy. Èyí tá a rí là ń sọ yìí nísìn expand your syllabus. Ẹ má dúró sórí wípé dandan báyìí náà ibi gbogbo ètò ẹ̀ ń sọ gan àkúkú mọ́ bí tẹ́ ẹ ti rí it's not written anywhere. So please include this that tí àkókò yìí bá dé tó wọ́n súra wọn kí ni tán lè ṣe time yẹn náà ń rí manage tẹ́ bá kíyèsí a lot of issues time tó ń súra wọn yẹn wọn ò rí time yẹn manage because ó bá wọn míì lójijì pé ẹni ìṣe pé òun tiẹ̀ lè sú ẹni tó lè má béèrè òun tó lè má sọ pé wọ́n ń kọ́ all of those things you understand which is normal so please try as much as possible gbogbo wọn kúnlẹ̀ kí ìyá ọkọ wọn kúnlẹ̀ kí bàbá ọkọ yẹn kò sẹ́ni tí ò mọ bọ́n ṣe ń kíyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ okó àtòbò ẹ take care very important you understand me nígbà míì gan tó kó àti òbò
tó bá wà in good time nínú ilé even tó bá súnra wọn bonding tó ti create as at the time yẹn tó ti jọ wà pọ̀ tó tí ì sí pọ́n súnra wọn yẹn bonding tó ti create yẹn kò ní jẹ́ kí wọ́n lè let go easily even ọkùnrin lè má choose option pé òun need òbòmí at that time because of the bond pé àkókò tí wọ́n yọ̀ǹgì tó ń kán lè dóra wọn dáadáa yẹn wọ́n mọ ẹlòmíì ìfèdèfọ̀ ní ọmọ fèdèfọ̀ yọmọ ka bíbélì mọ̀ ṣe sóòru ni you understand mi ò ní ẹ mọ̀ ka bíbélì ẹ mọ̀ ìṣòro but there is time for everything time tó yẹ kẹ́ ẹ dóra yín kókó mọ yòbò kẹ́ ẹ wà okay kẹ́ ẹ dì kan kẹ́ ẹ bond kẹ́ ẹ di one sex gan ló ń make èèyàn one. The two becoming one, then you interpret as monogamy here, is talking of intercourse. You understand? So time yẹn bonding tẹ́ bá ti create nígbà yẹn. Later, tí law of diminishing return yẹn bá ṣẹlẹ̀ pé nature setting yẹn ti ń rẹ̀wẹ̀sì kò fi bẹ́ẹ̀ sí much affinity yẹn mọ́. Bonding ìgbà yẹn máa ṣiṣẹ́ fún yín. Òbò tí irú ọkùnrin yẹn gan bá dùn at that time, òbò yẹn òbò giver ló máa jẹ́ nítorí wípé yẹn fòbò ẹ̀ tàfàlà kò nítorí ẹ̀ fẹ́. Yes. Ó fẹ́ fi ṣe booster kó fi boost okó ẹ̀ lè ṣiṣẹ́ lé ni kò ní dé level pé ó fẹ́ fẹ́ tán torí bonding tó ti create with you yẹn you understand so you don't need to waste the time of early time tẹ́ ṣe wà ẹ dóra yín dáadáa tẹ́ bá dóra yín tẹ́ bond time tí law of diminishing return yẹn bá ń ṣẹlẹ̀ tó di pé òbó ti ń ṣókó kó fi bẹ́ẹ̀ lé mọ́ you understand bonding tẹ́ ti create ìgbà yẹn kò ní easy to let go until you overcome that time so please try and expand your syllabus and your scope such that you teach them how would they manage this time yìí kí ló ṣe máa because all of those things is sad it's so sad kí irú obìnrin at this age of her life kó ti experience irú this kind of breakage ọkùnrin yẹn náà ní nísìnyìí nítorí àìní àwọn knowledge tó yẹ kó ní ó ti lọ commit criminal offence bigamy is a criminal offence tó bá fẹ́ ṣe registry tó bá ti lọ registry pẹ̀lú èèyàn kan tó bá fẹ́ ṣe another registry ó kọ́kọ́ gbọ́dọ̀ divorce the first one yẹn náà successfully kó o ní certificate of divorcement lábẹ́ òfin but nínú ẹ̀mí in the spirit I believe wípé tí ẹni tẹ́jọ fira yín lẹ̀ bá ṣì wà alive o ò lè ṣe another registry but ní abẹ́ law of Nigeria once tó bá ti ní registry kan tó bá tún lọ rèé ṣèmí is a criminal offence. So now look at lack of Bible says people perish for lack of knowledge. So I don't know, please, the religious people, especially those ones who stand on monogamy, please, when monogamy gets to a stage that we are tired of one another, what do we do? I think that should be a cause alone for you to give people so that one more ṣe máa manage time yẹn. Ṣùgbọ́n tó máa sọ pé nìkan máa dówọ nìkan títí ọjọ́ ayérayé ànípẹ̀kun wọn á kó bẹ́ẹ̀ ni torọ́jọ́ tó bá rí pẹ́ nìyẹn lọ dóbò mi wàá kẹ́rù kó lé ẹ̀ náà you go lose. I'm telling you ilé tó ti kúrò kò lè dàbí ò lè padà wá bẹ̀ mọ́ kò tètè gbọ́ you can't come back to that house again so buckle up and build resistance train your heart tó bá mọ̀ pé o tí ready láti rí gbogbo eléyìí rọra máa ṣe celibate that's why I talk about celibacy so much you understand because mo mọ̀ pé it has a lot of advantages tó o bá ti wá build resistance tán tó ti feel pé yes come what may the grace of God is able then you can then go ahead bẹ́ẹ̀ kó wá ní mentality wípé nígbà náà ni àwọn méjèèjì yóò sì jọ wà ikú ni yóò sì yà wọ́n bó ti ẹ̀ pé ò sí no Bible ọlọ́mọjọ́ tàrí ó ní problem because òbó ẹ máa ṣú tí ò bá and option tó máa ń tètè ń yáwọ́ jù fún àwọn ọkùnrin oníkan róbò míì tàbí kan ríyàwó míì irú àwọn Muslim friends wá ń sìn wọn sábà ní problem in line with this because ìyàwó ti mọ̀ pé ọkọ òun lè ní multiple partner women so please let us balance all of those things so that there will be peace in the society irú obìnrin yìí sìn ṣó lè jí láàárọ̀ kí ọkàn rẹ̀ ó súre wọ́n ní ìní ṣépè ìní ṣàdúrà àmẹ́nu mi ò ní gbófo bẹ́ẹ̀nu rẹ̀ ò tiẹ̀ ṣàìṣépè gan ṣé ọkàn rẹ̀ lè ṣàdúrà ẹni tẹ́jọ lọ commitment tẹ́ ṣe commitment fúnra yín lórí pẹpẹ tẹ́ tún lọ inú court of law tó tún ṣó ni mo ṣe sọ pé àwọn májẹ̀mú yẹn ò mú okó ọkùnrin pamọ́ sínú ìgò àwọn certificate registry yẹn kò ní kí okó ọkùnrin kó má le tó bá rí òbò míì do you understand it so please let us it is a challenge to religious bodies please expand the scope of your seminar or is it counseling tẹ́ máa ń pè tell them that a time how do they manage this time
I think that should be, because I know that tó bá ti mọ eléyìí ni, they will have trained each other. How do we manage this time of pé ó kàn ti sú mi jàre, I just don't feel like going to her. It's not evil, kò ń ṣe pé ẹ̀mí èṣù kan. You understand? It is nature. Nature ló setting. Kí ni provision tẹ make to manage that time so that àwọn nǹkan yìí ò ní máa fa wàhálà. You understand? So God will help us, and we pray that this lady, God Almighty too, will help her. So mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ duet video yẹn pọ̀ because ó ti máa wà too long. So let us know this and know peace, and as many people that we have around us, let us teach them the right thing so that they will not just be living. You say, hey, your husband did this, you stay away from him. Do you know what is happening in the world? So mọ tó ń ṣẹlẹ̀ nínú ayé tó yẹ pé if you go there, you'll be able to manage yourself. You understand? So God will help us, and ẹ má jẹ́ ká gbàgbé Ọ̀yọ́ model alternative therapy fún àwa tá a bá nílò àgbo and some other things. 08068220707 òní nọ́mbà Ọ̀yọ́ model alternative therapy. Then the day that we will do live stream, I will create awareness for it so that we can join us. Thank you so much, guys. The Lord bless you.